ọ̀rọ̀ lórí àtúntò tíjọba láwọn ń ṣe la mú wá lénìí. tó Elédùmarè ọba ògóògo, ọba àjíkẹ́, ọba àjíkẹ́, ọba afẹ́nifẹ́re, ọba àdùàpè, agbẹnimọ́dẹ̀yìn, afúnimọ́ṣẹ̀rẹ̀gùn, ọba alógunlọ́lá ní ìlẹ́yẹ, ọgbàgbà tí gbára àdúgbò abọ́gbọ̀gbọ̀ ti fi yọmọ ẹ̀nú òfin. Elédùmarè adúpẹ́ pò kàwáyẹ láàárọ̀ yìí, adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun. Wọ́n ní bẹ́rù bá dúpẹ́ yóò gbòòrè mí sí. Ọlọ́run ọba tó láyé, àwa dúpẹ́, àwa yìn ọ́ lógo. Mọ́sálàì ṣàlékún oore ìfàyàbalẹ̀, mọ́sálàì ṣe fún wa lórílẹ̀‐èdè ilẹ̀ Yorùbá àti káàkiri ibi táwọn ọmọ Yorùbá bá wà káàkiri àgbáyé. kọ́lọ́n jẹ́ kí oore àtàánú rẹ̀ àtàtẹ́gùn oore kó máa fẹ́ lu wọn àtàwádọ́ tá a wà lé náà ká má pẹ̀dín. Ọlọ́run ọba tí ń fi ìṣọ́ rẹ̀ àtagbára rẹ̀ ṣọ́ wa kó máa fi ṣọ́ wa nígbà gbogbo, ká burú mọ́ ṣe wa níbikíbi tá a bá wà. ìyẹn báyẹn ìbà àwọn obìnrin akáṣọ lórí wọn rẹ̀ rù, obìnrin bàmùbàmù tán yanyan, ìbà yín o, ẹ̀yin arúgbó aṣọ mọ́ balẹ̀. Láàlú ògiri kò dọwọ́ rẹ lónìí, àfihàn àjò ilé ọlọ́wọ́ lákòjọ yọrí sí dáadáa. Ilẹ̀ ọ̀gẹ́rẹ́ afọkẹ́rẹ́ alápòkà tó lálápò orí kò lójú balẹ̀, ilẹ̀ alánú, ilẹ̀ ìbà rẹ o. mọ́jà ṣílẹ̀tẹ̀, mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀, mọ́jà kẹ́gun ayé ogun alẹ́sẹ̀, mọ́jà jí sọ fún àwọn àgbàlagbà. Aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀. ẹni táwọn aṣẹ̀tà bẹ̀ tí ò ní gbà Elédùmarè ó dọwọ́ rẹ̀, ṣàánú wa o, mọ́jà burú ṣe wa o. àtúntò ìlú eléyìí tíjọba àpapọ̀ tí wọ́n dáwọ́lé láti gbà tán ti bẹ̀rẹ̀ ètò ìtukọ̀ orílẹ̀-èdè yìí. Nígbà tí ìjọba tó wà ń bẹ̀ lénìí tí wọ́n wọ orí oyè, lára àwọn àtúntò tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n kọ́kọ́ dáwọ́lé lórí òun ni owó ìrànwọ́ owó epo tí wọ́n kọ́ yọ subsidy. Lára àwọn àtúntò tí wọ́n ti ṣe àtẹ́lẹ̀ tí wọ́n fẹ́ ṣe àtẹ́lẹ̀ tí wọ́n ń ṣe lọ́wọ́ ni aya rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣàdéhùn pé àtúntò yìí ká lọ fọkàn balẹ̀ pé yóò so èso rere, pé a kàn ń wo bẹ́ẹ̀ yẹn ni bí àtúntò yẹn ṣe rí, èso rere ń bọ̀ lórí ẹ̀. Àwa náà mọ̀ téèyàn bá ṣàtúntò lórí ètò ọrọ̀ ajé ìlú kò sí bí ó ṣe ní mú èso rere wá, gẹ́gẹ́ bí ìpèníjà tá a ti ní látẹ̀yìnwá àti bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń pòǹgbẹ pé kí nǹkan ó lè rọgbọ kó lè rọrùn fọmọ orílẹ̀-èdè yìí. ẹ rí i pé ariwo náà nígbà àtúntò yífò tó fi dé orí òfin ìlú yìí wọ́n béèrè fún àtúntò lórí ẹ̀. ìyẹn la àti ìrọwọ́ yọ lórí ẹ̀ báyìí títí dìsìn. Constitutional review táwọn èèyàn béèrè fún, restructuring, àti ìrí ibi tí ó yọrí sí, nítorí èdè àìyedè, èdè tí ò yẹra ẹni tí ń ṣẹlẹ̀ láàrin ìran mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ pé lórílẹ̀-èdè yìí kò tí jẹ́ ká àtúntò yìí ó rẹ́sẹ̀ walẹ̀ dáadáa. Ṣùgbọ́n níwọ̀nba tíjọba tó wà lóde sì ń rí ṣe nínú àwọn àtúntò, aya rẹ̀ gangan fi wá lọ́kàn balẹ̀ nígbà tí ó bá di 2026 Nàìjíríà náà wà nínú ìlú tí ó máa yá àwọn èèyàn lówó lágbàáyé, á kú nípò nígbèsè. Òun ló mú wa wá lónìí pé ká fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ táyà rẹ̀ sọ wípé 2026 Nàìjíríà náà wà nínú àwọn tí ó máa yá àwọn èèyàn lówó, pé ká máa wò bọ̀. Ṣé mọ̀ pé mo sọ̀rọ̀ kan fún yín, mo sọ̀rọ̀ nípa olóṣèlú dáadáa. Mo ní olóṣèlú wọn kì í ṣe ẹ̀dá tí èèyàn máa ń lágbẹ̀kẹ̀lé nú ẹ̀. Òun làwọn tí ń fọ́ọ̀sì wa, àwọn èèyàn kan bẹ́ẹ̀ nú wa nílẹ̀ Yorùbá tí ń fọ́ọ̀sì wa gbọ́ nínú àwọn olóṣèlú. Àwọn yẹn olóṣèlú ló ra wọn, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn mọ̀ pé wọ́n ti ra wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà ti tip, wọ́n ti fún lówó, iṣẹ́ tí wọ́n máa ṣe, orin tí wọ́n máa kọ kiri rèé o. Àwọn èèyàn náà wà á máa ṣiṣẹ́ fún wọn,
wọn ò ní mọ̀ pé orí iṣẹ́ làwọn wà, wọn ò mọ̀ gbowó lọ́wọ́ wọn, wọn a máa sọ káàkiri àwọn ní ń dájà alẹ̀ káàkiri. Tẹ́ ẹ bá tẹ́nìkan bá sọ̀rọ̀ kan wọ́n tako, ibùn tẹ́ bá rí táwọn yẹn bá ṣe fídíò tó bá ṣe show lórí YouTube àbí lórí Facebook, àwọn lẹ́yìn lọ́dà comment tí ó máa tako ẹni tó bá ṣe fídíò yẹn. Irú àwọn yẹn wọ́n ti rà wọ́n, ẹlòmíì wọn ò rà ṣùgbọ́n iye rẹ̀ ti ra, iye rẹ̀ ra, kò jẹ́ ó lè mọ̀ tó yàtọ̀ sí òsì, kò jẹ́ mọ̀ tó yàtọ̀ sósì, débi wípé tí ẹ bá sọ fún pé nǹkan tá à ń wò yìí kò balance, òun ò ní rí bí ìgbà tí ò balance, nítorí pé wọ́n ti fún ní stipend. Wọ́n ò mọ̀ pé orílẹ̀-èdè ti kú ní ojú táwọn fi ń wò ó. Everybody kàn ń lọ sí orí àga àpèrè central yẹn ni láti lọ pawó sápò ara ẹ̀, kì í ṣe láti tọ́jú ìlú. Ó dìgbà tí ìjọba tá à ń ṣe lọ́wọ́ yìí tó wá tó kó gbálé láyé ó tó ráṣìírí mo fẹ́ ṣe president country táwọn èèyàn máa ń ṣe wàhálà lé lórí. Kóbì ó ṣe, kátìkù ó ṣe, bí Bọ́lá Tinubu ṣe ń ṣe, àmọ́ tètè lè má ṣe dáa tó báyìí. Wàhálà dé tó bá yẹ pé àwọn méjèèjì yẹn ni wàhálà lè ti bẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí tá à ní nísinmi. Torí ẹ̀ ni mo ṣe ń gba àwọn èèyàn wa nímọ̀ràn, pàápàá jùlọ ìran Yorùbá, ẹ jẹ́ a darapọ̀ mọ́ra wa ká fohùn ṣọ̀kan, ní tá a fẹ́ ẹ jẹ́ a béèrè rẹ̀. Mo mọ̀ pé kò rọrùn, mo mọ̀ pé nǹkan tó ń léwu ni, ṣùgbọ́n ẹ má jẹ́ kó wọ́n fàkókò tó wà ń ta yìí ṣòfò. Àwa tá a sì wà ń bẹ̀ lẹ́nìí ó wà ní ìkápá wa, tọ́rọ àwọn èèyàn kan ti ṣiṣẹ́ jìnnà lórí ẹ̀, àwọn èèyàn kan ti ṣiṣẹ́ jìnnà lórí ẹ̀ o, ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, àwọn èèyàn kan ti ṣiṣẹ́ jìnnà lórí ẹ̀, ṣùgbọ́n níbi tó dé support ló kù àti ìfìmọ̀ṣọ̀kan. Kí gbogbo wa jáde ẹ̀ mass ká dìmáàdì fún nǹkan tá a fẹ́. Ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, ní tí wọ́n ń pè ní Nàìjíríà, ṣé ẹ mọ ilé kan gbajúmọ̀ jùlọ níbi tó dá dé. Ilé kan tá a máa ń pè ní ilé Òkìtì Ọ̀gán lédè Yorùbá, ṣùgbọ́n àwọn ọ̀kọ̀ọ̀kan kan mọ̀ ní Òkìtì Ọ̀gán, wọ́n mọ̀ ilé kan. Ó bẹ́tà structure tí Nàìjíríà gbé kalẹ̀, ẹ má jẹ́ parọ́ tàn yín jẹ, níbi tí nǹkan dé dúró. Ìlú yìí tí èèyàn kan bá wá tí bá ń dáná fún yín pé lọ́la nǹkan ó rọgbọ, irọ́ ni. Àṣírí ìjọba là ń fún yín lénìí, àní sọ jù báyìí lọ. Ipò tẹ́ wà lénìí ẹ̀yin kan tọ́kàn yín balẹ̀ pé Nàìjíríà ó dáa, àwa náà ti wà nírú ipò yẹn rí, ìfò títí di bí ọdún méjì sẹ́yìn. Ṣùgbọ́n nígbà tí ìjọba yìí débẹ̀, àwọn àṣírí kan tó nípa tí ìjọba tó wà ń ta lónìí gan ṣẹ́gibò tí wọ́n fẹ́ kó bọ́ta, ṣùgbọ́n táwọn èèyàn sneak ẹ̀ jáde, wọ́n jẹ́ àárí wípé ilé irọ́ níbẹ̀ yẹn o. Ìwọ tó bá ń retí, àkókò rẹ̀ náà fi ń ṣòfò. Ẹni tí ẹni tó wà ń bẹ̀ ẹ́ rí pé nígbà tí ń bọ̀ ó ní èmi ló kàn, òun náà lọ gba kọ́ọ̀tì ti ẹni tí bá dẹ̀ ti ń kúrò ń bẹ̀, Ọlọ́run ló mọ ibi tí ó lọ. Ó lè mọ́dọ̀ sórílẹ̀-èdè yìí gan mọ́, torí àwọn wọ̀nyẹn inú wọn jìn, ẹ lè mọ̀ wọ́n tán, ibi tí wọ́n ní nǹkan sí láyé ẹ̀ mọ́. Ní táwọn kan fẹ́ ṣe ni pé àwọn náà fẹ́ rẹ́gísítà orúkọ wọn sínú alágbára orílẹ̀-èdè, kí wọ́n dẹ̀ lọ jẹ̀gàba síbi kan tí wọ́n ti máa gbádùn ayé wọn, ó tán tọ́lọ́jọ́ fi dé. Kò sí oore kankan tí ń bọ̀ láti bẹ̀ o. Mo lè fi ẹgbẹ́ gbogbo àni mo ń fi Ọlọ́run bóra lé lórí, ó ní tí mo rí ẹ̀yin ò rí, bọ̀tà wa ò máa jẹ́ kẹ́ mọ̀. Tẹ́nìkan bá ń gbé fọ́múlà kan kalẹ̀ fún yín, tẹ́ bá ń wo bí fọ́múlà tí ó jẹ, fọ́múlà arọ́ ni. Irọ́ ni gbogbo ẹ̀, irọ́ funfun. Àwọn tó dẹ̀ jẹ́ ọba ìlú wọ́n mọ̀ sí gbogbo àwọn nǹkan wọ̀nyí, ṣùgbọ́n gbogbo wọn dákẹ́, wọ́n ń wòran. Nítorí pé àwọn náà pọ́n nǹkan lá, wọ́n fún wọn ní nǹkan pé ìwọ náà tẹ́wọ́ síbì, ó yá gbémú, táwọn náà rí nǹkan gbémú, kò jẹ́ kí wọ́n lè sòótọ́. Ìwọ̀nba tí wọ́n sì ń rí gbémú ń dára àwọn ọmọ wọn. Èmi àti ẹ tí wọ́n ń pè ní ọmọ onílùú,
nìkan nìyá rẹ̀ ó máa jẹ lọ for life torí àwa ò ní nǹkan tá a fẹ́ fi lẹ̀ dọ́mọ a ní nǹkan tá a fẹ́ fi lẹ̀ fáwọn èèyàn pé ẹni generation tí ń bọ̀ lẹ́yìn àwọn ti prepare ara wọn torí wọ́n mọ̀ pé òfurufú gbádá làjọ ń lé ṣé ẹ mọ̀ kéèyàn máa lé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ kéèyàn máa sáré tẹ̀lé òjijì nǹkan tí ń tà lé lórílẹ̀‐èdè nìyẹn Àtíkù Abubakar ti ń lépo yẹn sóore ló fẹ́ ṣe fún Nàìjíríà ni nígbà tó wà ní vice president orílẹ̀‐èdè yìí tó bá lóore tí ó ṣe ń gbà náà yóò ti ṣe kò ní rí báyìí lónìí ṣùgbọ́n a gbọ́ pé òun náà gba 16 billion òun àtọ̀gá rẹ̀ owó iná ni ò sí inú ooru mú wa bí mo ṣe dúró yìí kéèyàn gba $16 billion ní 1999 to 2003 owó yẹn tó máa fi ṣe iná Nàìjíríà lára àwọn ìlú péréte tí ń jẹ àǹfààní iná ní Áfíríkà lára Nàìjíríà ẹ wá wo iye ìlú tí ó máa jẹ àǹfààní iná yẹn àbá light up bíi 10 countries tàbá fún níná iná ò bá jẹ́ source of income fún wa lórílẹ̀‐èdè yìí bọ̀ ẹ bèrè lọ́wọ́ Àtíkù Abubakar kí ni ń wá ẹ̀yin tẹ́ ẹ bà ọjọ́ ọ̀la orílẹ̀‐èdè yìí jẹ́ níbi tó dé yìí kí l'Àtíkù ń wá Peter Obi olóhùn ẹlẹ́hẹ́lẹ́ kí ni tó lè dá ṣe kí ni tí Peter Obi lè dá ṣe ìwọ́n tá a gbọ́ pé gbogbo bó ṣe ń gbé owó jáde owó ìdásókè gate orí báǹkì tó jẹ dàrẹ́kítọ̀ lórí ni wọ́n gbé owó yẹn gbà gbogbo yín láti fi orúkọ yín láti dẹ́ẹ̀tì yín méjì yín láti fi bà iye Nàìjíríà jẹ́ rí orí Fidelity Bank náà gbé owó yẹn gbà ẹ lọ béèrè náà fi gbé owó yẹn jáde $2 billion tá lọ fi ra equipment war equipment lọ́dún náà lọ́hùn gbogbo ẹ̀ lárí ẹ kàn rò pé àwọn èèyàn gọ̀ ni torí ẹ̀ gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí níta ẹ wá sọ nínú èmi àti ẹ tá a ṣe tán àti tún orílẹ̀-èdè yìí ṣe èwo ló lákàkì èwo ni wọ́n lè fún ní chance àti ṣèjọba àkọ́kọ́ àwọn ọba yẹn ò ní gba èmi àti ẹ láàyè èkejì kódà ìyàwó ilé rẹ ò ní trust rẹ nítorí pé ọ̀ọ́nì rówó fi lẹ̀ so àwọn tí ń rówó ná ní society wa àwọn náà lọ tá a lù yìí àwọn capitalist yẹn àwọn náà dúró sórí ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tí wọn ò ní jẹ́ jáde síbi tó dáa because wọ́n ti bí ọmọ sínú system wọ́n dẹ̀ ti train àwọn ọmọ wọn láti ní the same thinking the same orientation ló ń gbé bọ̀ táwọn náà ṣe tá àti mọ́ kóyàn sìn ṣé wọ́n là ń gbọ́ láìpẹ́ pé ọmọ Bọ́lá Tinubu ṣèyí pé wọ́n rí àmì nígbà tí wọ́n ti sọ pé ká máa lo ọlọ́pàá mọ́ wọn lọ ń lo àmì àwọn àmì tó ń dì hámọ́ra bí ogun tó bá kó àwọn àmì rẹ̀ lọ́gọ́ sójú ogun Boko Haram kò sí Boko Haram tí ó dùn pẹ̀lú kíìtì táwọn fi dúró pararu rẹ̀ nìyẹn ẹ ti train òun pé kóun náà ṣe lẹ̀kùn orinṣẹ́ náà náà lé rẹ̀ kó wọ́n bá rí já ṣerú ẹni bẹ́ẹ̀ ṣé ó ní oore tó lè san fáráàlú láéláé à ń tanra wa lórílẹ̀‐èdè yìí à ń tanra wa gbogbo ẹ̀dá tẹ bá ti rí tí ò bá ti ní sanyín fúnre irọ́ ni ó máa pa ní gbogbo gbà òun lẹ́rí tí ń ṣẹlẹ̀ yẹn 2027 ẹ fún wọn tíkẹ́ẹ̀tì wọn jẹ́ wọn dìbò kan wọlé kẹwàá wo bí wọ́n ṣe nǹkan lọ́dún mẹ́rin míì story ní padà bá dé ìgbà yẹn nìjì àyẹn tó wá lé ọdún mẹ́jọ tí wọ́n lò tí wọ́n ìyà làwọn èèyàn fi jẹ àṣírí mo gé fún ilé ní ìyà màá wá sọ kankan ọkùnrin kan wà tí màá gbé fídíò rẹ̀ wọlé sí tí mo fẹ́ kẹ́ wò ẹ lọ wò ó kẹ́ gbọ́ nǹkan tó máa yẹn sọ lórí ọ̀rọ̀ àtúntò lù yìí tí wọ́n sọ pé àwọn ṣe kẹ́ sọ rìsọ́ọ̀tì ibi tá a bá dé. dọ́là àtúntò kan ní táàkì fọ́ọ̀mù àtúntò kan ní kọ́ withdraw àwọn VIP ẹ wá wo àwọn àtúntò lóríṣiríṣi ẹ wá wo ìyàwó ààrẹ ó sọ pé gbogbo àtúntò yìí o igbe pípa táwọn gbọ́ bẹ̀ kaná ni kó ti fẹ́ jiná o igbe tó bá jiná tán ipò orílẹ̀-èdè wa Nàìjíríà gan yóò pẹ̀lú orílẹ̀-èdè tó máa yá wọn àwọn orílẹ̀-èdè kéékèèké yóò pẹ̀lú orílẹ̀-èdè tó máa yá wọn lówó nígbà tára náà tábà sí kíni o tábà fẹsẹ̀ wálẹ̀ tán ẹ gbọ́ kílẹ̀ sọ sílẹ̀. lára ìtàn tí wọ́n fi ń gbé ọpọlọ àwa mẹ̀kúnnù kúrò níbi ìjàngbara nìyẹn ṣe mọ̀ pé tí wọ́n bá ń fúnyàn ní hope o ò ní fẹ́ ṣe nǹkan tó yẹ kó ṣe wàá máa nígbàgbọ́ wàá máa nírètí wàá máa níran kan lára ọ̀nà táwọn olóṣèlú ń gbà dè wá nìyẹn
Nàìjíríà tí wọ́n ló máa yá àwọn orílẹ̀-èdè míì lówó yìí, Nàìjíríà gan fúnra ẹ̀ wà nínú gbèsè. As at June oṣù karùn-ún ọdún 2025 tá a wà yìí, owó tí Nàìjíríà jẹ lé ní 152 trillion. Ìyàwó ààrẹ ò bá tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ ní náírà bí? ní náírà. Ìyàwó ààrẹ ò bá tiẹ̀ jẹ́ ká kọ́kọ́ sọ̀gbà tí Nàìjíríà máa san gbèsè owó tíjọba Tinubu jẹ náà ó tó di pé a máa sọ̀gbà tí Nàìjíríà máa yá àwọn orílẹ̀-èdè yòókù lówó. Báwo lo orílẹ̀-èdè tó jẹ 152 trillion naira sílẹ̀ lọ́dún 2025 tó máa wá yá àwọn orílẹ̀-èdè yòókù lówó tó bá di 2026? Ẹ jẹ́ ká gbé sínú làákàyè ṣó ṣeé ṣe. Ẹ jẹ́ kí n sọ̀dí tí mo fi ní kò ní ṣeé ṣe. Nàìjíríà jẹ gbèsè $3.4 billion nígbà COVID-19. Wọ́n ṣẹ̀ṣẹ̀ san tán ní May 2025 ni. 2019. Wọ́n ṣẹ̀ṣẹ̀ san gbèsè $3.4 billion ní 2005 ní May ọdún yìí ni. COVID-19 ṣẹlẹ̀ ní 2019. 2019 sí 2025 ọdún mẹ́fà ni. Ìjọba tó san gbèsè $3.4 billion láàrin ọdún mẹ́fà, báwo ló ṣe fẹ́ san gbèsè $99 billion láàrin ọdún kan? Bọ́lá Sidik, ṣé wọn pé gbèsè yẹn máa san gbèsè díẹ̀díẹ̀ náà nìyẹn san gbèsè lẹ́ẹ̀kan náà? Ìyẹn ọba wa pín ní. Ó dájú tó pé bí Nàìjíríà bá fẹ́ san gbogbo gbèsè wa náà, ó yẹ káwa náà ká lè san gbogbo ẹ̀tọ́ lẹ́ẹ̀kan náà. téèyàn bá ń sọ̀rọ̀ ṣe ti rí ọ̀rọ̀ tá à ń sọ, ọ̀rọ̀ tó wà scientific ni. Ṣé wọ́n máa ń pè kọ́kọ́ ní social science? Ìlànà àròjinlẹ̀ téèyàn lè fi dóṣùwọ̀n nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ, téèyàn dẹ̀ máa sọ ibi tó máa já sí with certain degree of probability. Dẹ̀ máa rí pé bẹ́ẹ̀ ni. $3.4 billion lásán láàrin ọdún mẹ́fà. Báwo la ṣe fẹ́ san gbèsè $99 billion láàrin ọdún kan? Ẹ jẹ́ ká fi orí ṣísẹ̀ntẹ̀lé gbọ́rọ̀ yìí dáadáa. Tá a bá fi 3 billion pín 99 billion, 33 ló máa fún wa. 33 billion. A wá rí i pé 3 billion tá a jẹ ní 2019 ọdún mẹ́fà la fi san. Tá a bá ń fọdún mẹ́fà san $3 billion, tá a bá nírú $3 billion yẹn lọ́nà mẹ́tàlélọ́gbọ̀n, lọ́nà 33, á jẹ́ pa máa ṣe ọdún mẹ́fà sọ́nà mẹ́tàlélọ́gbọ̀n. Tá a bá ṣọdún mẹ́fà yẹn sọ́nà mẹ́tàlélọ́gbọ̀n, díẹ̀ ló kù kó pé 200, about 198. Igba ọdún dín ní méjì. Iye ọdún tá à ń sọ yìí, ihun tí ò ní jẹ́ kó jù bẹ́ẹ̀ lọ ni pé tíjọba ò bá tún jẹ gbèsè míì, ẹ jẹ́ ká bira wa, ṣé ìjọba yìí ṣàdéhùn fún wa pé òun ò tún ní jẹ gbèsè míì? Kò sólóṣèlú kan tó máa jáde wá sọ fún wa pé òun ò ní jẹ gbèsè. Láti fi ṣèlú? Náà lẹ́ẹ̀ ṣe lè rólóṣèlú kan kó kún àpérò mẹ̀kúnnù tá à ń ṣe. Bí Tinubu ṣe lóun yọ subsidy tó ń pínwó subsidy fáwọn gómìnà tó, ṣáwọn gómìnà ò tún máa jẹ gbèsè kún? Wọ́n ń jẹ gbèsè kún ní ààrẹ. Ẹ mọ̀ pé Ọ̀yọ́ state government wọ́n yìí náà gbèsè tán jẹ báyìí, ẹ lọ ṣèwádìí yín. Ṣé bí wọ́n tiẹ̀ sọ ní house láìpẹ́ yìí about some months ago pé gómìnà fẹ́ yáyé báyìí, ó fẹ́ yáyé báyìí, òun ti bí owó subsidy wọ́n ṣe yọ bówó allocation yẹn tún ṣe pọ̀ tó. Ẹ̀yin mẹ̀kúnnù, ẹ jẹ́ ká gbọ́ nǹkan kan yé. Gbèsè tó wà ńlẹ̀ yìí torílẹ̀-èdè yìí jẹ, ó ti ra ọ̀la àwọn ọmọ wa táì tí bí fáwọn bọ̀rọ̀kìnní ayánilówó ìlú òyìnbó. Táwa ìran tá à ń lò ṣẹ̀mí lọ́wọ́ ò bá ṣe nǹkan kan, ìran keje wa sì máa san gbèsè tó wà ńlẹ̀. Tá bá wá fàpérò mẹ̀kúnnù yìí gbé lànà tó máa yọ àwọn ìran wa àtàwọn tó ń bọ̀ kúrò nínú ọ̀fìn, ṣépè ni wọ́n máa ṣẹ́ fún wa ní àbí àdúrà? Àwa tá bá ń fẹ́ káwọn ìran tó ń bọ̀ lẹ́yìn ṣàdúrà fún wa lẹ́yìn tá bá kú tán, ẹ jẹ́ ká kún àpérò mẹ̀kúnnù yìí pẹ̀lú ń tálákálẹ̀ yìí. Sọ̀rọ̀ tíyàwó ààrẹ sọ ṣó ṣàfihàn ìrírí ìṣèjọba wa àtòṣèlú wa lórílẹ̀-èdè? Irú ọ̀rọ̀ yẹn tó bá ṣe pé irú àwa yìí la sọ pé tó bá dọdún tó ń bọ̀ a máa yáàyàn lówó, wọ́n máa sọ wá lóko. Ẹ ṣeun gan-an. Àwọn òyìnbó ra ilé ìjàlá tí ń pàṣà àbára wọn jọ gbogbo. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu bọ́dà wa yẹn, àtúntò orílẹ̀-èdè yìí, àtúntò okòwò, àtúntò ẹ̀rọ gbogbo nǹkan ṣẹ̀rí tó dé dúró, àtúntò ẹ̀kọ́ la sọ̀rọ̀ sí njó ní tẹ́nìkan ní ká má sọ Yorùbá mọ́, ká má sọ indigenous language mọ́ ní elementary títí dé tertiary university, tertiary institution, sorry.
pé ká cancel indigenous language láti máa fi ṣe instruction. Níbo la fẹ́ bá dé? Níbo la fẹ́ bá dé? Àwọn nígbà tó bá ti di pé dẹ̀dẹ̀rẹ̀ ní access àti control àwọn ọlọ́gbọ́n èèyàn. Ṣé mọ̀ pé ọlọ́gbọ́n náà padà dé dẹ̀dẹ̀rẹ̀ ni? So gbogbo wa tá a jẹ́ ọmọ ìlú ìpátá dẹ̀dẹ̀rẹ̀ ni wa, tọ́ra dẹ̀dẹ̀rẹ̀ làwọn tí ń control wa. Bó ṣe rí nù. Ṣé ti gbọ́rọ̀ tí ọkùnrin yẹn sọ? Èmi ò ní sọ jù báyìí lọ lórí ìkànnì ilé ní. Títí tá fi mọ mákọ̀tún ètò mi wá, èmi ti yín tòótọ́ bàbá àṣà.